ẹni tí ń lálàá tí ń hègbín lójú oorun kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ọ̀nà àbáyọ fúnrú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ pé ata ni òun náà ń rí ṣáṣáṣá ẹlòmíì ò lè jẹ́ aṣọ funfun náà máa ń wọ̀ ọ́ lójú oorun ẹlòmíì ò lè bára rẹ̀ ní òhò àti ẹ̀rẹ́ lòmíì tó jẹ́ pé a ní òun ti ṣègbéyàwó lójú oorun tínú rẹ̀ ó sì dùn bàbá ẹ bá a ṣàlàyé. mo kí gbogbo ẹ̀yin olùwo ètò yìí orúkọ mi ni wòlíì Rúbẹ́nì Àìkọrẹ tí a tẹ̀dó sí ìlú Ìbàdàn ní Apẹtẹ ní Adéọ̀sùn Zone 2 ibẹ̀ la tẹ̀dó sí. mo gbàdúrà pé ọwọ́ àlàáfíà tó wà nù yóò kàn gbogbo wa lórúkọ Jésù. àmín àmín bàbá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kàn sí wa tí wọ́n ń sọ wípé bó o la ti lè bá wọn ṣe nípa àwọn ìpèníjà kan tí wọ́n ń kojú ẹlòmíà ní àlá tóun tiẹ̀ ńlá ní ìsìn ó lágbára gan ẹlòmíà ní ìgbín lòun he lójú oorun èmi à sọ wípé òun gun òkè òun ò rọ́nà lọ òun jábọ́ síbẹ̀síbẹ̀ ni tí ò tó òun ó gùn bàbá bóyá ẹ lè bá wa ṣe àwọn àlàyé nípa tí wọ́n ń pè lálàá ẹni tí ń lálàá tí ń hègbín lójú oorun kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ọ̀nà àbáyọ fúnrú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ pé ata ni òun náà ń rí ṣáṣáṣá ẹlòmíì ò lè jẹ́ aṣọ funfun náà máa ń wọ̀ ọ́ lójú oorun ẹlòmíì ò lè bára rẹ̀ ní òhò àti ẹ̀rẹ́ lòmíì tó jẹ́ pé a ní òun ti ṣègbéyàwó lójú oorun tínú rẹ̀ ó sì dùn bàbá ẹ bá a ṣàlàyé. gbogbo ẹ̀yin tí wọ́n ń yọ lẹ́nu lójú àlá àti ẹ̀yin tí wọ́n ń fi àlá da ọ̀nà yín rú lónìí ẹ bọ́ lórúkọ Jésù. àmín. àlá nǹkan tí a máa ń wádìí tó jẹ́ pé ká tó lè rí díẹ̀ á tọpinpin nípasẹ̀ ìfihàn ọ̀run because àwọn tí àlá ti mú ó pọ̀ jù àwọn tí àlá ti gbédè pọ̀ jù àwọn tí àlá ti ṣìnà náà pọ̀ jù àwọn tí àlá ti sọ di ẹ̀dùn arinlẹ̀ pọ̀ jù ṣùgbọ́n nínú ẹ̀yin tí ẹ̀ ń wo ètò tó bá jọ̀kan nù wọn gbàpọ̀ bọ̀ ló lórúkọ Jésù. àmín. ẹni tó ń règbìn lójú oorun ogun àfàsìkò ẹni ṣòfò náà ni ogun tí ìjó tètè yá ni láti gun àkàbà àṣeyọrí àkàbà àṣeyọrí ń bẹ níwájú ẹni tí ń règbìn lójú oorun ṣùgbọ́n wọ́n ti da ọ̀nà ẹ̀rú wọ́n ní ọmọ ìgbé fún bàrá ìgun àkàbà tí àkàbà bá jẹ́ ìpele 4-5 kéèyàn tó débi ògo ẹni tó wá ti ń rìn bí ìgbín tí ń rìn bí ìgbín tí ń lálàárí ìgbín tí ń kó gbé bóò ni ó sì ráàyè gòkè so ogun burúkú ni ọ̀nà àbáyọ̀dẹ̀ ni pé àwa fúnra wa á ké pe Ọlọ́run pé Olúwa gbà mí lọ́wọ́ ogun tó nìní lọ ogun tí ó fẹ́ kéèyàn lọ ni ẹlòmíì ata ni ọmọ ká lójú àlá ogun burúkú ni béèyàn bá ń ka ata lójú àlá ogun burúkú ni ogun ìpọ́njú ni yóò mọ ká ata yóò mọ rí ata lójú àlá yóò kájọ tí lè mọ tí ì jí. kí lè yín ń ṣokùnfà. tí yẹn ń ṣe ni pé kò ní jẹ́ aṣọ ìpọ́njú ni máa ń wọ̀ síyàn lọ́rùn kò ní jẹ́ kọ́nà là yóò jẹ́ èèyàn wà lójú kan yóò jẹ́ kéèyàn mọ́ rágó lójú kan náà ìtumọ̀ ẹ̀ nìyẹn because ata kí la fẹ́ fi sí lójú àlá fi ka because kò ṣeé fi sójú wọ́n máa ń lọ wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìgbà tá a bá ti ń rí lójú àlá gbogbo ìgbà ó túmọ̀ sí pé ọwọ́ kan ti wà lára wa ọwọ́ ìpọ́njú ọ̀nà àbáyọ fọwọ́ ìpọ́njú ni pé ọwọ́ tó tóbi jù lọ́wọ́ Ọlọ́run kó ka ọwọ́ ìpọ́njú kúrò ẹlòmíì aṣọ dúdú ni máa ń wọ̀ lójú oorun ẹlòmíì yóò gun orí igi lọ tó bá fẹ́ sọ̀kalẹ̀ kò ní mọ ibi tó gbà sọ̀kalẹ̀ ẹlòmíì yóò gbé bí ẹni pé wọ́n fẹ́ gbé lọ́bì kan àwa ra mọ́bì kan àwa mọ̀ pé ẹgbàá mi ẹlòmíì ọmọ sáré lójú àlá yóò sáré wọ́bì kan kò ní rí bí gbégbá mọ́ àwọn tó dẹ̀ lé ń bọ̀ ẹlòmíì wọ́n á nà lójú àlá ni ọwọ́ dẹ̀ hàn lára ẹ̀ ọwọ́ hàn lára ẹ̀ bí wọ́n bá gbàyàn lágbára lójú oorun àwọn agbára ìjìnlẹ̀ agbára òkùnkùn agbára ẹ̀rí agbára ànígbà fún ọ àwọn náà ń ṣiṣẹ́ yẹn o because nǹkan bá ti ṣe lójú àlá ni mo ń rọ̀ lójú ayé ẹlòmíì yóò lálàpọ̀ òǹkù yóò dẹ̀kù lójú ayé yóò lálàpọ̀ òǹkù ìyẹn ni pé wọ́n ti parí iṣẹ́ lé lórí wọ́n ti dá táìmù tó máa fayé lẹ̀ fún ohun ọ̀dẹ̀ mọ̀. bàbá èèyàn tó lálàá tó lóun rí pósí lójú oorun. àkódà nǹkan burúkú ni. àbí kó ráwọn nǹkan tí wọ́n ń ṣe ayẹyẹ òkú. tàbí òǹgàn ń ròkù ló gbogbo ìgbà tó bá ti ń lálẹ́ kí n tó ń lálẹ́ kejì wọ́n ń pè èèyàn nu o pé máa bọ̀ wọ́n ń pè èèyàn nu o ìgbà míì a lè lálàríyàn òbí wa tàbí àwọn èèyàn wa tó ti kú ṣùgbọ́n ìyẹn ò ní wàhálà ṣùgbọ́n ẹlòmíì yóò lọ mọ́ lálàrẹ́ tí ò ní fún mẹ́sẹ̀gì
ẹni tó lálàrí yẹ kí n pé ní mẹ́sàgì ó fún ọmọ orókùn ojoojúmọ́ toró ti ní táwọn tó máa ń kún lé wọn and then nígbà tó bá ti dé báwọn ogun burúkú ogun èṣù ogun agbára ẹ̀mí àìmọ̀ ẹ̀mí àìrí tó fẹ́ pààyàn kọjọ́ ayọ̀ èèyàn tó dé ni. ṣé wàá rí àwọn àlá tá à ń lá rere wà ìdàkejì wà ṣùgbọ́n gbogbo ìdàkejì tá à ń lá Olúwa sọ di rere lórúkọ Jésù. tá a bá bọ́ Ọlọ́run dé stage kan gbogbo bí wọ́n bá gbé wa Ọlọ́run ọmọ tiwa lẹ́yìn ọmọ gbà wá torí nígbà bá ti wà lójú oorun náà wà àwọn áńgẹ́lì tán máa ń sọ ni tán máa ń dúró tì ní ó ní wọn ṣiṣẹ́ táìmù tán wọ́n á fògùn jà wá lójú oorun bóyá o ti ra áńgẹ́lì yẹn bóyá àwọn áńgẹ́lì yẹn bóyá à ń ṣe nǹkan tó wọn ò fẹ́ tí wọn lè fi dúró lẹ́gbẹ̀ẹ́ tí wọn fi lè dúró tòsí wa so tí wọn bá lè dúró tòsí wa ẹ̀kan ni wọ́n mọ̀ gbé ẹlòmíì oúnjẹ ojú oorun ni á jẹ àìsàn ni o because bá a ṣe ń jẹ yẹn tó bá pẹ́ yóò dá àìsàn ẹ̀yìn ìgbà yẹn àmúbọ̀ wà lọ́nà ẹni yẹn ẹlòmíì ìbálòpọ̀ ni ẹlòmíì yóò mọ rìn lọ ni tó bá ti sùn báyìí kò ní mọ ibi tí ń rìn lọ a kàn mọ rìn sáà kò ní mọ ibi tí ń rìn lọ ẹ wà rí pé lójú ayé wọn ti fi ṣiṣẹ́ àwọn kan tó gbowó rẹ̀ lójú ayé. bàbá àwọn tí wọ́n ń lálàá báwọn ń bá obìnrin lájọṣepọ̀. àjànú bá sùn àjànú ni. torí nínú àwọn ìbéèrè nínú àwọn àríwísí lábala àríwísí nínú àwọn ètò kan táwọn afárá wa ti gbé sórí ìkànnì yìí ara àwọn tí wọ́n sọ pé àwọn ò lè ṣe ó ti di bárakú fáwọn gbogbo ìgbà làwọn ọmọ ńlá là táwọn ńlá jọ ṣepọ̀ lójú ohun ọmọkùnrin ó jáde. tá a bá bọ́ kọ̀ da fẹ́rí kíní ẹ̀ máa mú àwọn ọkùnrin mi tó ò ní lè ṣe mọ́ wọ́n mọ̀ ṣe lójú oorun wọn ò lè ṣe lójú ayé mọ́ àti bú nǹkan ọmọkùnrin wọn nǹkan burúkú ni o because ẹni tó ń ráwòrán ẹ̀ tọ́jú rò pé ìyàwó ẹ̀ tàbí ọ̀rẹ́ rẹ̀ kan tàbí ẹni tó rí yẹn spirit ló ń bá aláṣepọ̀ nǹkan burúkú ni a gbàdúrà ni o a máa wójọ láǹtọ̀ pinpin pé kọ́ lóun ó gbà because ó ṣèmi náà rí mo jẹ lójú oorun rí mo tún lọ ṣègbè ṣọ́ọ̀ṣì gangan mo tún lò pọ̀ lójú rẹ̀ nígbà náà ní tí mo kàn mọ́ rí ni pé ìjákulẹ̀ gbèsè ni ṣáá ìjákulẹ̀ gbèsè ni ṣáá because ẹ mọ̀ ogún àtọ́lá àti ìtagbéwáyé òun náà lọ́la àláyẹn bá jà o àdẹ́gbẹ́ àlá tí wọ́n àmọ́ ẹlòmíì tó bá láti sùn bá àlàkálà ni ṣáá kò sẹ́ńtì ìlà ṣùgbọ́n tó bá ti ń lemọ́ ó ti di wàhálà. báwo lèèyàn ṣe dá alágídí mọ̀. alágídí àámọ̀ nígbàkigbà tó alágídí bá wà á mọ̀ pé látọ̀dọ̀ Ọlọ́run ilé because alágídí máa ń mú nǹkan gidi wá lójú oorun kò rí sí pé nǹkan jákulẹ̀ tàbí tá a lè ṣe lójú ayé ká máa ṣe lójú oorun ẹlòmíì ìbọn náà gbé kọ̀ lójú oorun báyìí wọ́n dẹ̀ yìnbọn ló pa sẹ́rí tí ò bá múra tó bá jájú ayé ó lè kú. ẹni tí wọ́n yìnbọn lò lójú oorun bẹ́ẹ̀ ni tí ò bá ṣọ́ra rẹ̀ tó bá dójú ayé tí ò bá ètè múra ṣọ́ra rẹ̀ ó lè kú lójú ayé. tó rọ Olódùmarè. ó lè mọ ṣàìsàn because ẹlòmíì ọfà tó wà nínú àgọ́ ara rẹ̀ ojú àlá ló ti wọnú ara rẹ̀ bọ̀tí wọ́n mọ̀ gbé káàkiri hospital wọ́n mọ̀ ṣàyẹ̀wò ní tí ó fi pé wòlíì pé ẹjọ́ ẹ bá ń sọ́nà sílé kí n lè bọ́. bàbá àwọn kan sọ wípé béèyàn bá lálàá kéèyàn wọ́n sọ fún yàn. àìrọ bó lẹ̀ sí ní sọ àlàtà bá mọ̀ bá sì lè bọ́ láàdín sọ fún yàn tí ò bá yá bá sì bọ́ á ti kégbé ìta tó bá yẹ tá a bá gbé ara tá a mọ̀ pé àlè rí solution sí fúnra wa tá a bá gbé ayé ọ̀pá wa ìgbà míì ẹlòmíì àìsàn ní í ṣe tó bá sọ fẹ́ lòmíì ó lè sọ pé báyìí ni o lò báyìí ni kò rí so bó ṣe rí nìyẹn. ẹlòmíì yóò lálàá á sì ké jáde láti ojú oorun. ààyè ẹlọ́kàn ti wọ́pọ̀ jù. kí ni tó ṣẹlẹ̀. ìkan ti ṣẹlẹ̀ sí mi rí nígbà míì tá a bá ṣiṣẹ́ tó bá pọ̀ jù tá a bá ṣiṣẹ́ tó bá pọ̀ ọmọ rí bẹ́ẹ̀. ìgbà kan wà mo ṣe program tí ò lọ́wọ́ ayé nú. mo ṣe program ó wá rẹ̀ mí mo ti mi ráàyè sùn àwọn ará Amẹ́ríkà jẹ́ ráàyè sùn mo bí sí gan mọ́kàndé ìyàwó mi ni mo dédé dìde iṣẹ́ tó pọ̀ ni mo ní mọ́kàndé dìde ó ní mi dìde mo mọ́ lọ ó ní mo dẹ̀ tún sọ padà but àwọn ẹlòmíì ọmọ ń pe spirit wọn dìde ni tó bá ti pè báyìí wọn mú lọ́nu ẹlòmíì wọ́n ti pa kó tó kú sójú ayé wọ́n á ti pe ìṣẹ̀dá ẹ̀ wọ́n á ti pe ẹ̀mí ẹ̀ wọ́n á ti pe ẹlẹ́dẹ̀ ojú àlá ló ti pe lọ adé ẹlẹ́dàá yóò ní gbàbọ̀dé o ẹlẹ́dàá ọmọ yóò ní gbàbọ̀dé o ẹlẹ́dàá ọkọ yóò ní gbàbọ̀dé o tìyàwó ní gbàbọ̀dé o ẹ̀ńtẹ́lẹ́dàá bá gbàbọ̀dé òun náà máa ń pè pa lójú oorun yóò pọ̀ jẹjàjú ayé àwọn tẹ́lẹ̀ tó máa ń pè yẹn wọ́n ti ń dáhùn ti pẹ́ tán ọmọ tàbí kán mọ́ ṣàkíyèsí ìgbàkigbà tó bá pẹ́ ẹlẹ́dàá mi àwọn áńgẹ́lì tó ń sọ ẹlẹ́dàá mi wà ń bẹ àwọn náà mọ̀ ọ́ dọ́ ló èmi ò ní dáhùn. bàbá
àwọn kan tiẹ̀ sọ wọ́n ní ìṣòro táwọn ní nípa ti àlá ni wípé báwọn bá ti lálàá báyìí àwọn ọmọ ń gbàgbé ni. ǹjọ́ dáa kí ìyẹn gbàgbé àlá. ìyẹn ọ̀dà ogun afinisínú òde ni because tẹ bá rí tẹ bá mọ tẹ lá ẹ wà solution sí ogun tí wọ́n fi yàn ní òde tí ó fẹ́ kéèyàn tètè bọ̀ ogun yẹn ò fẹ́ kéèyàn tètè bọ̀ ni. ní ló fa sábàbí tí wọ́n fi ń gbàgbé àlá. bẹ́ẹ̀ni bíyàn ò bá wá fẹ́ gbàgbé àlá ọ̀nà ó lèèyàn lè gbé gbà. a tọwọ́ sọ́nà ni mo sọ fẹ́ nìkan ní orí program yìí mo ní kó lọ gbé omi kaná omi ń gbóná kó lọ wá òkúta akọ ní London kó lọ fi sí ó ní kí lélẹ́yìn ní í ṣe pẹ̀lú ìwé ọmọlù tó ń wá ó dẹ̀ ti gbé wọlé ọ̀kadà ti gba káàbù ó dẹ̀ sí mo ní kó fọ òkúta dáadáa mo ní omi yẹn ó dẹ̀ mú mi yẹn ìgbà tá ìgbàdo àjọ méje wọ́n ti pàdé fún un lọ́yìn ìwé ọmọlù rẹ̀ ṣùgbọ́n kọ́jọ́ fẹ́ mọ́ sọ fún mi ó ní bá a ti bẹ̀rẹ̀ àdúrà bíi jọ́kẹ́jọ́kẹ́ ọtí fún èmi mo ní mi rojọ́ nítorí wàhálà tí mi nínú tí n bá ti ń pray fún yàn èmi ìfẹ́ kéèyàn bá ń rojọ́ èmi mọ́ ń fẹ́ ká gbàdúrà tá a gbà tá a bá wá gbà tán tó bá níbi òun lọ lóhun bó ṣe pè pé àdádì òun fẹ́ sọ̀rọ̀ kàmú ní òdìdì gbà wá gbà tán ló bá ní àdúrà àjọ méje nígbà àgbàjọ mẹ́ta Ọlọ́run ti ṣe nítorí ẹni kò ń ṣe nítorí kò ń ṣe rè ó ní àmọ́lẹ́mì ìfẹ́ kéèyàn rojọ́ ni mo ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ní bọ́ọ̀lù ṣe máa ń ṣe nǹkan nù kì í ṣe bá a ṣe tó àti bá a ṣe jẹ́ àti bá a ṣe dé ìbọnjẹ́ Ọlọ́run dànù ọkàn tá a fi ń bọ́ lọ́n ṣe ni ọkàn tá a dapọ̀ pẹ̀lú táǹsì pẹ̀lú wòlíì olùlọ́lọ́mọ ń wò tí mo dá wa lóhùn bọ̀tú gbogbo àlàkálà ogun àlàkálà iṣẹ́ àlàkálà yóò bàjẹ́ lórí ayé gbogbo ní orúkọ Jésù aláburú ọdẹ mọ́ ń tọ́ni sọ́nà Joseph lálà ó ti bẹ̀lú ẹ̀wọ̀n dìṣẹ́ àlàlọ́lá tó fi jáde tó fi lójú rere Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe gba àwọn èèyàn náà mọ́ ń lálà àti jánà padà o kì í ṣe gbé yẹn àfẹ́ bá wọn Ọlọ́run tó bá súnmọ́ Ọlọ́run tó dẹ̀ wádìí lọ Ọlọ́run pẹ̀lú wa bá mo fẹ́ bọ́ because ọ̀nà kan tó lọ́n fi ń bá gbọ́ sọ̀rọ̀ nu lálà ń tọrọ ọ̀hún dùnú gbogbo yẹn ni lálà ẹni tí ó bá lálà kó gbàdúrà ogun ni o tó bá lóun kàn tẹ òun kàn ó sùn ìlálà ìrọ̀ ọ̀nlá kò mọ̀ ni. pé bóyá èèyàn kan wà láyé ń sìn àbó ni òṣèlú náà ó wá sọ pé àìní lálà o. ọ̀nà kan tó lọ́n fi bá gbogbo yẹn sọ̀rọ̀ nìyẹn ọ̀nà kan ni. yálà ojú onígbàgbọ́ ojú onígbàgbọ́. níwọ̀n ìgbà tó lọ́ba ti dán sáyé yóò mọ̀ fara hàn tó àjọ àlọ́. àlá jẹ́ ọ̀nà kan tó fi ń bá gbogbo ẹ̀dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni so tá a fi mọ títóbi Ọlọ́run àlá ni so aládàá o ṣùgbọ́n kálẹ̀ èèyàn tó wúlò fún yàn èèyàn ó ṣiṣẹ́ tọ̀ ni àwọn èèyàn ti rí nǹkan rere but kò ṣẹlẹ̀ lójú ayé because wọn ò gbégbèsè bọ́n ṣe lè bọ́ bọ́n ṣe lè ráì débi ọyàn dé àwọn ẹ̀mí òkùnkùn ń sùn. ẹlòmíràn rówó he lójú àlá. àyẹn lè kò ní rówó lójú ayé. bàbá yóò mọ̀ léwó káàkiri lójú ayé kò ní. ẹni tó rí owó he lójú àlá ó mọ̀ rí dọ́là he ó mọ̀ rí náírà he ẹni ò ní rówó lójú ayé. ò ní lójú ayé ṣàlàyé. gbogbo tó yẹ kó rí náà ti ń gbà lọ nínú spiritual realm náà ti ń gbà gbọ́ ẹ̀tọ́ ẹ̀ lọ gbogbo ẹ̀tọ́ ẹ̀ náà gbà lọ yẹn ẹlòmíì lójú àrò àwọn náà sí ni wọn lè fi kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ àti ilé ẹ̀ lọ kọ̀dọ̀ ẹ̀kọ́ ní lójú ayé kò yẹ kọ́ bọ̀t Ọlọ́run ti kádàrá pé ọkọ̀ àwọn yóò ti gbà. so ohun tó máa ń ṣẹlẹ̀ nu ẹgbà mí èèyàn lè ní ìyàwó kẹ́níyàwó téèyàn bá gbàdúrà kó wojú Ọlọ́run dáadáa ìyàwó lè dé kí gbogbo ìdílé dàrú. ó lè má ṣe ìyàwó lọ́fà ó lè sọ àwọn tán dúró díjọ́ ibùjókòó wọn ni ṣebíjọ́ kan ó fẹ̀yàwó ànígbà fún wọn lè dágbé ẹnu ìgbà mí ọkọ ọ̀run máa ń fà á ìgbà mí ayé ọ̀run ó fà á because ẹ ń bá lọ́kọ ọ̀run ẹ tọkọ ayé bá fẹ́ yóò múra o. bó la ti dọ́kọ ọ̀run mọ̀. ọkọ ọ̀run ẹ máa fẹ́ ẹ̀ńtọ́ lọ́kọ ọ̀run yóò ti mọ toró ṣe mí rí à ń pọ ọmọ kan ní Sandra lẹ́kọ̀ọ́ mo bá dẹ̀ lọ́ba àwọn ni tó ní mọ̀ fẹ́ òun mo dé òwú mo fẹ́ fi ọmọ ìmárí o ó ní mọ̀ fẹ́ òun ó ní gbogbo nǹkan mi ní ọ́ dànù bọ̀ torí pé mo láìkẹ́ tójú mi wọ̀ pé mo fẹ́ fẹ́ ọ́ dà gbogbo nǹkan mi nù lójú àlà báyìí lójú oorun wọ́n mọ̀ tì mí lórí bẹ́ẹ̀dì ẹtí ní bẹ́ẹ̀ tí ń tìyàn lórí bẹ́ẹ̀dì wọ́n mọ̀ tì mí lórí bẹ́ẹ̀dì ni ìgbà míì wọ́n dà mí mọ́jú ni. kí ló ń fi sọ pé kẹ́ mọ̀ fẹ́ òun. ọmọ tó ní ọmọ kò lọ́kọ ọ̀run ọ̀dẹ̀ fẹ́ kí n jìyà mo jìyà nítorí ẹ̀ mo jìyà tó gbogbo nǹkan tán. ọkọ ọ̀run a máa fìyà jẹ ọkọ ilé ayé. ọkọ ayé ò ní rọ́nà lọ kò ní jó nísìmí. bí ọkùnrin kan bá ń fẹ́ obìnrin tí ọkọ ọ̀run bá jà irú ọkùnrin bẹ́ẹ̀ tí ń fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ lójú ayé yóò mọ níṣòro. yóò mọ sáré kiri lásán ni yóò mọ làkàkà lásán gbogbo ẹ mọ̀ pé spirit ni gbogbo tó bá fẹ́ ṣe tí wọ́n mú èrè wá kò ní jó ṣeéṣe torí ó bìlí pé ó ti gbà ta gan ni ọkọ ọ̀run ta láyọ̀ ọ̀run ẹ̀mí kan ni àwọn ẹ̀mí tó tẹ̀lé sùn ni wọ́n fọ́n káàkiri inú ayé
ṣe wá rí ẹ̀mí yẹn ní tó máa ń ṣe ni pé kékeré ní ti máa ń approach ọmọ tó bá ti rún ọmọ àti lọ approach wọn ọmọ ọdún mẹ́ta ẹ̀mí ọkọ ọrùn ayọ̀ ọrùn yẹn ọbẹ̀ ọmọ ọdún mẹ́ta ní ti approach wọn so àwọn ọmọ yẹn ọ̀dà kan mọ̀ torí àyà ṣe ń gbàdúrà pé ẹ súnmọ́ ọmọ yẹn gbàdúrà fún ọmọ yẹn kí náà wọnú ara ẹ̀ kí gbogbo agbára tó fẹ́ bá sọ̀rọ̀ tí yóò fi dìdàkudà kọ́mọ̀dé bá sọ̀rọ̀ kágbára ẹ̀mí yẹn bá ti bá sọ̀rọ̀ tí bá ti wá ń dàgbà tí ń dàgbà yóò máa jẹ́ nǹkan difficult fòbìnrin yẹn wọ́n bá ara yìí gbé gbogbo ìbálòpọ̀ tọ́jọ́ ń ṣe lójú oorun yẹn ó ń bímọ sọ̀run no spiritual rep ní bímọ sí ó lè má bímọ lójú ayé so ó dẹ̀ lè bímọ lójú ayé kó padànù so now ó mọ̀ ọmọ pò ní but bí ṣe ń dàgbà yẹn mọ̀ pé ó dàbí spirit kan yọ lẹ́nu ẹ̀mí kan yọ lẹ́nu but kékeré ló ti lọ bá gbà tí ọ̀dà kan náà ti yọ ní bá jẹ̀bù báwọn fẹ́ra wọn. tó túmọ̀ sí pé ẹ̀mí ọkọ ọ̀run àti ẹ̀mí aya ọ̀run àti mọ balẹ̀ ènìyàn láti kékeré ní sábà tí mo ń ṣẹlẹ̀ yóò ti mọ bá rìn tipẹ́ so ń bọ̀ bá rí pọ́fẹ́ mari àwa bẹ̀rẹ̀ ìjà tẹ́ni bá fagídí mari ọkùnrin yẹn tàbóbìnrin yẹn ó dáràn o kò lè jẹ́ onísìnmi o ọ̀dọ́ obìnrin ni mo ń gbàjú àwòjú ọlọ́dọ̀ ni o a sọ̀rọ̀ lórí ọkọ ọ̀run because a sọ̀rọ̀ lórí gbogbo àràtà ńlá ṣé gbogbo àwọn kan ó lè lọ ṣe mọ̀ pé àwa ti lè rí ẹ̀rí ẹlòmíì ò pé ó ti pẹ́ tóun ti ń gbìyànjú tóun ti ń sapá. ṣe rí tí wọ́n sábà ṣe ni pé àníjọ́ rẹ̀ wà ní eré tá à ń sá tá a bá ti dúró á dìbò àná mo dẹ̀ bá àpótẹ́ bá pè mí màá sọ̀nà fún wọn wọn á dẹ̀ rí solution lórúkọ Jésù. tọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní ẹ ti gbọ́ níwọ̀nba ní fẹ́rẹ́ ń jógí yìí Ọlọ́run ọba yóò ṣàtúnṣe ilé ayé òǹkálukú wa onípòdùpò wa a ò ní bá a kú bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ yóò mọ̀ wá fún wa nígbà gbogbo ni mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ bá wa pín káàkiri ẹ share rẹ̀ sí àwọn groups ẹ pín fún àwọn olólùfẹ́ yín àwọn tí ẹ̀yin náà rí wípé wọ́n lè gbọ́ ọ̀rọ̀ yìí kí àwọn náà lè rọ́nà àbáyọ.